kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o. èní là ń ṣe ọdún ajé nílé ọlọ́ta àti ìlú ọ̀tà. ọba pọfẹsọ abdulkabiru adéyẹmí o láàrin ẹgbẹ́ kò kejì ẹkọ ká gírígbéra ẹ̀míjà ẹkọ orí ilẹ̀ ẹ̀mí ìgbé kàkàkà ẹbí ti kàkà. lágbára Ọlọ́run ọdún ajé tá à ń ṣe yìí ayẹ wa á sàn wá sówó á sàn wá sọ́mọ á sàn wá sálàáfíà àní jáde lékú lọ́wọ́ o gbogbo àwọn tó bá ń tajà ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Àwórì wọ́n máa tà á máa jèrè àní kábàámọ̀ ajé ayé wa. A máa ń bọ́ níjọ́ Monday ṣùgbọ́n a máa ń ṣe ti ìlú báyìí lẹ́ẹ̀kan lọ́dún a máa ń ṣe ọ̀sẹ̀ ajé náà ọ̀sẹ̀ ajé yẹn nígbà míì bóyá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bọ̀ Monday ṣá ni ọjọ́ ajé máa ń bọ́ sí. ìgbé kàkàkà ẹbí ti kàkàkà ẹbí tí ó bá gbójú ò lè pàgbé láyé pátákó ẹ̀bùn kàkàkà ní tajà lẹ́nu ẹni àpètè pèrò pé kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ délẹ̀ tó jẹ́ pípele ní pele sí ọ̀rọ̀ tó ṣàkàlà àmàgbò tóbi dẹ́kun ẹ̀rínrín bá ọba ṣe gún owó àmọ́ òun kò mórí ẹyin. ọba ò lè fàájé ṣeré ajé jẹ́ nǹkan ṣíwájú ní ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé tí wọ́n bá rí ajé kò sí nǹkan kankan lè ṣe so ọba náà ò lè fàájé ṣeré ajé ló máa kọ́kọ́ ṣíwájú òòṣà ó tó bọ òòṣà mẹ́rìndínlógún nílẹ̀ Yorùbá ajé ló kọ́kọ́ máa ṣíwájú nítorí pé ajé ló máa ń jẹ́ kó dẹ̀rọ̀ òun ló máa ń jẹ́ kó rí gbà lò òun ló máa ń jẹ́ kó rọ́wọ́ yọ òun ló máa ń jẹ́ kí gbogbo ọ̀rà tó wà nínú wọn kó rí dá láì sí ajé kò sẹ́ni tó lè dára. àǹfààní táwọn aráàlú máa jẹ ó pọ̀ àtàráàlú àtàwọn àlejò tó wá wọ́n bá aṣọdún ajé gbogbo wọn àǹfààní oríṣiríṣi wà nítorí pé tó bá ti ń lọ àwọn náà máa mọ̀ pé àwọn wá sóde ajé torí tó máa ń délé wọn báyìí ajé ń tẹ̀lé wọn lọ ni àwọn náà arájé jẹ wọn arájé mu gbogbo wọn ló máa arájé wọn ló máa arájé lò.
kábíyèsí ọba tó àròwó rẹ̀ sọ ilé ọmọ akíṣẹ́wà ògbólú ọmọ ògbólú àríwá ìjòyè ọmọ òṣùpá ní ìpẹ̀tì ọmọ amáròrò ńlágbó ọmọ òbánisòfẹ́ wà hàn ni ọmọ láòlé rìn àjànàgbé kẹ̀kẹ́ òdẹ̀nu ọwá ọmọ lọ́rẹ̀ tó tẹ̀lú ọ̀tà ló ọmọ lọ́tà odò mọ́ ọgbọ́ onífẹ̀ àbúrẹ́ ní bàbá wa ń jẹ́ ọmọ ọ̀kábá owó rẹ̀ mọ́ bàbá mi pè ìfẹ́ ọ̀ní ẹrù jẹ̀jẹ̀ oníbi ìjìlá kan rébété tí bẹ nífẹ̀ àbúrẹ́ o iná ìkú lórí ẹ̀tọ́ sọ́tòrò bẹ ni bàbá wa gbé kàwé ẹ̀yọ ọmọ olódò kò téréré ọmọ olódò kan tààràrà èyí tó sàn wéréke tó sàn wéréke ó dé ìkùlẹ̀ ọ̀ṣìlẹ̀ ó dà bàtà. tàbá fi ń bọ ajẹ́ jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ ẹyẹlé ó jẹ́ èkuru tó lóyin nínú àwọn àgbàlagbà sọ pé ọ̀gẹ̀dẹ̀ omi lájẹ́ ń jẹ́ lótùfẹ́ tí fi ń yálé ẹni a máa ń lo ẹyẹlé a máa ń lo àgbò funfun. Kábíyèsí ọba Kàbírù Adéyẹmí á dáa fún ní gbogbo ọ̀nà tó bá ti ń tọ̀ ní lágbára Ọlọ́run á máa mọ̀ ọ́ ṣe ni ṣiṣẹ́ ò ní dé bá adé á pẹ́ lórí ẹ̀kọ́rin kése lágbára Ọlọ́run ìkòdùkẹ̀rẹ̀ á sì di abẹ́rẹ́ gbogbo àwọn tó wà nílùú Ọ̀tà lásìkò ọba láńlẹ́gẹ̀ yìí eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ nǹkan kan ò ní ṣe ẹnikẹ́ni nílùú Ọ̀tà ajé á sì gbé wá ajé á fi lé wa ṣe ibùgbé. Kábíyèsí ọba tó kábíyèsí ọba tó àkàrà oníwèpo kó máa ké bóṣù ajé àbílẹ̀ wa ṣòde ajé àbílẹ̀ àwa ṣọ̀nà ajé àwábílẹ̀ àwa ṣe gbogbo àmọ́ arájé mú sókun ká tún máa rí ajé mú sára ajé òní kó láàpò gbogbo wa gbogbo ọ̀tọ́kùnrin ẹ̀ bá mi ṣàmì ẹ̀ wọ́n pé ọdún ajé là ń ṣe wọ́n pé ọdún ajé là ń ṣe lèrò fi pọ̀ sẹ́ o ọdún ajé là ń ṣe kò ní já ṣe mọ́ òwe láwùlẹ́gẹ́ o kò ní já ṣe mọ́ o ọdún ajé ọ̀tún ní o kò ní já ṣe mọ́. Kábíyèsí ọlọ́ta o ọ̀kan ṣoṣo ń bẹ̀bẹ̀ borí ìlú. Lágbára Elédùmarè ìdúmọ̀ máa dùn ní ìdúmọ̀ máa dùn wá ní láàárẹ̀ àwọn èèyàn wa ò ní jáde lékú lọ́wọ́ inú wọn máa dùn ní wọ́n máa rí tajé ṣe ẹ̀mí gígùn owó níní l'Elédùmarè máa fi dá gbogbo wa lọ́lá.